ayọ̀ ní fọ́lọ́ ní fọ́tọ́lọ̀ ṣe fún wa pé àwọn yọ́nú wọn dojú ìjọba wa bọ́lẹ̀ wọn lé wa kó lè kó pé eléyìí náà ó jẹ́ kan fún gbogbo wa àwa tá jẹ́ ọmọ Yorùbá pé ká máa dúró síra wa ká má máa ní ó ti rẹ̀ rẹ́ ó ti wọlé báàbà ṣiṣẹ́ power is not serve like that èèyàn máa ń jà gbàgbára ni eléyìí ó ti kọ́ alẹ́ kan ẹ jẹ́ ká ta gidi lórí ìtìjọba tí national mission aṣọ lágbára Ọlọ́run amalákátá lọ́nà ni àáfà àpọ̀ gbogbo nǹkan changes máa wà ìlú máa wà ká máa fi pàṣẹ lágbára Ọlọ́run láti rí pé a ṣe correction lórí lapses tí wọ́n ti observe àdúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run wà pẹ̀lú ojú èdè tí wa ọ̀nà àpáàtì. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين. alájú wa ẹ̀jẹ̀ líle anáṣọ mi ìgbàgbé yín o ẹ̀ṣẹ̀ gan láti ọtí màmá kú láti wà pẹ̀lú ẹ̀ṣẹ̀ nísìn tó sì péyà nígbà tí màmá kú kí tó tóbi pé ó dé mo kí all everybody tí wọ́n wà dé pẹ̀lú wa pé tí wọ́n dúró tì wá jọ́ tí màmá kú ìjọ kẹta ìjọ keje the national mission àwọn tó ń tó alẹ́ tó gbogbo nǹkan táàkiri náà tuntun àdúrà ni àjẹgbọ́dọ̀ ṣe ni a máa ń gbọ́ pé nǹkan tá a fáwọn bá ti ṣe òun la máa ń ṣe òun la ṣe nílẹ̀ pé àṣà òbí ló ń lé pé àwọn ló ń lè ní torí pé ìjọ tí màmá tó lọ sí rẹ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé àdébẹ́lẹ̀ sọ lágbára lọ́wọ́ ọdún á jìnnà síra wọn àṣà òbí náà ní bàjẹ́ àwa náà Ọlọ́run wà pẹ̀lú wa bàjẹ́ bẹ́ẹ̀ ti dáadáa náà ṣe fún wa inú nǹkan tá à ń ṣe lẹ́nìí ọmọ òkú ọ̀run túnjú ọlọ́tọ́ òun wà ń bẹ fẹ́ràn àmì gidi ni òun lọmọ olóko tètè gbọ́ ni òun náwó yẹ kó wá rú òkú yẹn gbẹ́ yẹn bọ̀tẹ̀ níta ló kọ́ gbogbo yín ẹ máa dáwọ́ sáfàrún sínú wọn ti sọ wọn náà máa rú fún mọ́ṣáláṣí nínú tọ́tọ́ ọ̀rọ̀ ẹ má jẹ́ kó rú wọ́n mi o tìbú náà náà ti pàṣẹ o wọ́n dẹ̀ lè pàṣẹ yẹn ó ti di ṣíṣe ni mo lè mọ̀ pé Ọlọ́run fún àṣírágbá Ọlọ́run bàbá wa wá kí national mission gbogbo tí. لا إله هو الحي القيوم أستغفر الله العظيم الذي لا. ẹ wo bí ẹ yọ ṣe mọ. pàdé mi ni wọn yẹ ẹyin oṣù yẹn mi alága pàdé mi ní alága yẹn mi gidi ní ẹjẹ a kí bàbá alágbàdá tó kó ọgbẹ́ pẹ̀sẹ̀ ní fún sẹ́ńtà. so àyíká gbìyànjú sáré kí gbogbo àwọn tí àwọn tó wá dúpẹ́ àádùn àpò tí abáṣepọ̀ ẹgbẹ́ ọjọ́ náà farabalẹ̀. nísìnyí ìgbà tí wọ́n ti dojú sí àwọn àpè ìfẹ́ǹsà. December ní ọdún yìí mọ́ṣáláṣí yẹn adékòkadé lórí ẹ̀rọ ìjà rúùfù ni ó jẹ́ ti fẹ́ láti kọ́ ní orúkọ màmá àti gbogbo àwọn aṣojú tiẹ̀ àti gbogbo àwọn ẹbí afẹ́kọ̀ọ́ mú àwọn ẹnjìníà wa kọ́ máa rúùfù mọ́ṣáláṣí yẹn fún wa kó tó kúlẹ̀ kí ọlọ́gbọ́n lè gbà bẹ́ẹ̀ fún wa. mo sọ bọ́pílẹ̀ lọ́mọṣẹ́ mi pẹ̀lú ẹ̀ tí máa ń sọ ní orúkọ bàbá ẹgbẹ́ ìwé ìbánikẹ́dùn ní fún gbogbo ẹbí. so ibi tí màmá ń yí ọlọ́run bá wa di ohun tí màmá kẹ́ ń ṣe fún wa màmá kọ́ ló ń ṣe o kẹ́hìn tí kọ́lọ̀ ló ń ṣe o ọlọ́run ò lè kó òní sáàtì lánàá ó wà ń bẹ̀ lónìí kò lè ní kó ń bẹ̀ lọ́la ṣùgbọ́n àná rọ̀. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.